ẹgbẹ́ àwọn amòfin Nigerian Bar Association ti ẹ̀ka Ìjẹ̀bú-Òde ti fi àwọn adarí tuntun wọn lọ́lẹ̀ láti ṣe ìṣàkóso ẹ̀ka náà fún ọdún amòfin tí ó tún kàn. Ayẹyẹ náà wáyé nígbà tí wọ́n ń ṣe àṣejẹ ọdọọdún ti ẹ̀ka amòfin náà pẹ̀lú àmì ẹ̀yẹ tí ó dáńtọ́ fún àwọn tí ó yẹ fún ipa tí wọ́n ti kó fún ìdàgbàsókè ẹgbẹ́ náà. Akọ̀ròyìn wa tí ó wà níbi gbọ̀ngàn bá amòfin Adédèjì tí ayẹyẹ náà ti wáyé ń jábọ̀ ìròyìn, ẹ gbọ́ látẹnu rẹ̀. Ọ̀sẹ̀ àwọn agbẹjọ́rò ti ọdún 2026 tí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde gbé kalẹ̀ ni ó kẹsẹ̀ járí pẹ̀lú alẹ́ wẹ̀jẹwẹ̀mu. Ayẹyẹ yìí ni ó fún àwọn ọmọ ẹgbẹ́ ní àǹfààní láti jẹ jíjẹ ohun mímu lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ohun tí wọ́n ti fi ọ̀sẹ̀ náà ṣe níbi tí wọ́n ti ń ṣe àyẹ́sí àwọn adarí. Ìmọrírì ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí wọ́n gùn lé láti mú kí ẹsẹ̀ òfin rinlẹ̀, ìgbárùkù ti ohun ìfọwọ́sowọ́pọ̀ fún iṣẹ́ ìdájọ́. Alẹ́ wẹ̀jẹwẹ̀mu yìí yóò ṣàlàyé ṣàfihàn àwọn olóyè tuntun nínú iṣẹ́ agbẹjọ́rò lẹ́yìn tí wọ́n máa tukọ̀ ẹ̀ka ẹgbẹ́ agbẹjọ́rò ti Ìjẹ̀bú-Òde fún ọdún méjì tó ń bọ̀, lẹ́yìn tí amòfin Gbénga Adéyè borí gẹ́gẹ́ bí alága. Lẹ́yìn wàgbà náà ni wọ́n búra fún àwọn olóyè tuntun yìí. Having been duly elected as do solemnly swear that 1. I will faithfully, honestly, and diligently discharge the duties of my office. Àmì ẹ̀yẹ fún ìmọrírì iṣẹ́ takuntakun fáwọn tọkùlú èèyàn, àwọn lórúkọ lóyè fún ìmọrírì wọn ohun ìgbárùkù tí wọn fún ti ìdàgbàsókè ẹgbẹ́ agbẹjọ́rò ẹ̀ka ti Ìjẹ̀bú-Òde. Nígbà tí wọ́n sọ kókó ohun tí iṣẹ́ aṣíwájú jẹ́, bámòfin Adédèjì kí àwọn olóyè tuntun kú oríire lẹ́yìn tó sì rọ̀ wọ́n ìfọwọ́sowọ́pọ̀ ohun iṣẹ́ takuntakun fún àwọn ikọ̀ àwọn olóyè tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ gùn lóyè lẹ́yìn tó sì jẹ́ oyè wọn wípé kí wọ́n rí ìdàgbàsókè ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ohun tó mú lọ́kàn wọn. Alága tó ṣẹ̀ṣẹ̀ gbóyè ilẹ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n Fásí Adétòkunbọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó sì mọ rírì àwọn ọmọ ẹgbẹ́ fún àtìlẹ́yìn ohun ìgbárùkù tí wọn fún ọdún méjì tí òun lò ní orí oyè náà, lẹ́yìn tó sì rọ àwọn olóyè tuntun láti gùnlé ìṣe dáadáa tí àwọn ti ń bá bọ̀ kí wọ́n sì rí wípé wọ́n ṣe gbogbo ẹ̀ létòlétò bí òfin ṣe là á sílẹ̀. Nígbà tí alága tuntun náà mọ rírì lọ́wọ́ àwọn tó wà ńbẹ̀ àti Ọlọ́run, ó ṣe ìdúpẹ́ pàtàkì fún àwọn ọmọ ẹgbẹ́ fún ti yíyàn tí wọ́n yàn gẹ́gẹ́ bí alága náà, lẹ́yìn tó sì dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ rẹ̀ tó sì ṣe ìlérí fún wọn wípé òun yóò jẹ́ aṣáájú dáadáa lẹ́yìn tóun yóò sì mú ìṣọ̀kan bá ẹgbẹ́ náà tí òun ò ní ṣaláì gùnlé iṣẹ́ dáadáa tí àwọn òǹṣáájú ti gùnlé tẹ́lẹ̀. Alẹ́ wẹ̀jẹwẹ̀mu yìí ni ó ṣe àfihàn ìkẹsẹ̀járí ọ̀sẹ̀ agbẹjọ́rò ti ọdún 2026 láti ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Ìdòwú Ògúnbàjò ló ṣàtúpalẹ̀ ìròyìn.